ní tí ò sínú ẹ̀sìn kò sí nínú ẹ̀sìn wọ́n sì ń gbé wọnú ẹ̀sìn. Olúwa Ọlọ́run dákun ṣíjú àánú wa mùsùlùmí ọlọ́mọ kan wà lábùkù ikú Deborah àbùkù ní fún gbogbo ẹni tí ń bá jẹ́ mùsùlùmí wallahi alazim àbùkù àti ìyẹpẹrẹ ni fún gbogbo mùsùlùmí tó bá tó wá fọwọ́ sí tó bá fọwọ́ sí tó tẹ́ lọ́rùn pé wọ́n pa ọmọ ẹnìkan wọ́n pa ọmọ rẹ̀ ń pàkúpà wọ́n pa ọmọ rẹ̀ bí ẹran ẹ bọ́n ṣe pa Deborah bí ìgbà tí wọ́n pa kìnìún tó lọ pa ẹnìkan mẹ́lé tí kìnìún yẹn wá ń sá lọ tá a fẹ́ kó mórí bọ́ àwa lè ènìyàn al-insan tó já sí pé ẹ̀mí ní ń bẹ lára ẹ̀ tálùkùránì karramna bani Adama àwọn Ọlọ́run la pọ́n mi ènìyàn lé àwa rí ẹnìyẹn fún lápọ́nlé adẹ̀lé títí innaha lam taqtul ọmọ yóò pààyàn walam tasruk kò jalè walam tazni kò ṣe ṣìnà wọn ló sọ yìí pé ó sọ̀rọ̀ sànẹ́bì ìwà wo lẹ́yìn wù tó fi sọ̀rọ̀ sànẹ́ Muhammad ẹ̀ẹ́dẹ̀ lè túnṣe ẹ̀ lè mójúkó fún ẹ̀ lè correct ẹ̀ pé n tó ṣe yìí ò dá ààrẹ ń ta lè fẹjọ́ ẹ̀sùn àwa lè bí ìgbà tá à ń lé kìnìún tó lọ jáwọnú ilé onílé tó pààyàn àwa lè títí a sì lẹ́ lóko pa láwọn èèyàn tí èé ṣe yẹn kan wọn èé ṣe yẹn méjì wahum yafrahun wa yu'linuna Allahu akbar wọ́n dẹ̀ tún ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar ni wọ́n tún pariwo lórí pé àwọn forúkọ Ọlọ́run ṣe nǹkan tí ó dá la ilaha illallah muhammadu gbogbo àwọn tí wọ́n nípa ń bẹ àtàwọn tí inú wọn dùn sí àtàwọn tí wọ́n faramọ́ àtàwọn tí wọ́n dájọ́ tó ṣe dédé ẹ̀ irú bí wọ́n ti pa yẹn náà bẹ́ẹ̀ dígbà ọmọ bí wọ́n ti pa ọmọ yìí nù yóò fẹsẹ̀ kọ yóò sì rìnrìn torí pé al-jazā'ul ihsānu illa al-ihsān ẹnìkan ò ní ṣe dáadáa kó bọ́ gbà dáadáa Al-Qur'an ni man amila ṣāliḥan falinafsihi béèyàn bá ṣe dáadáa ó ṣe fúnra ẹni wa man asā'a fa'alayhā béèyàn bá di ṣe kan náà tó sùkù tó jáburú ni orí ẹ̀ ni ó fi gbé wa mā rabbuka biẓallāmin lil-'abīd Ọlọ́run ọba ò ní ṣàbòsí ẹnìkan kì í ṣe pé Ọlọ́run ò ní ṣàbòsí mùsùlùmí kódà kò ní ṣàbòsí babaláwo kódà kò ní ṣàbòsí káfìrí àwọn kọ́ ni pé ọ̀ràn táwọn mùsùlùmí dá lára Deborah torí pé aládùúgbò wọn ni ẹni tó bá sì jẹ́ aládùúgbò wa ẹ̀tọ́ aládùúgbò pín sí mẹ́ta àwọn ará àdúgbò kan bẹ lahum uququn thalatha wọ́n ní ẹ̀tọ́ mẹ́ta ẹni tó já sí pé ní wa huwa dhu rahmin mọ̀lẹ́bí ni wá ẹ̀tọ́ mọ̀lẹ́bí ń bẹ lára ẹ̀ wa huwa muslimun a máa fún ní ìwọ islam dhu jarin àtújọ ń gbé ládùúgbò ó wá ku ẹnìkan òun lẹ́tọ́ méjì ẹ̀tọ́ méjì tóun ní pé huwa mùsùlùmí ni kì í ṣe bí wa a máa fún ní ìwọ islam ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ìwọ rẹ̀ náà ní àjọ ń gbé ládùúgbò Deborah èé ṣe mùsùlùmí kìí ṣe bí yín àmárà àdúgbò yín ni òun ní ẹ̀tọ́ àlìjárí ẹ̀ńtẹ́jọ́ ń gbé ládùúgbò kódà báwọn èèyàn bá fẹ́ pa gbọ́dọ̀ gbà kó má wàá jásí pé yín gangan lẹ wá pa gẹ́gẹ́ bí mùsùlùmí àdìsù àná Muhammad tó sì lálàáfíà Olúwa Ọlọ́run dákun gbogbo wa táànú jáde lẹ́mìí wa lóbìnrin lọ́kùnrin kò sẹ́ni tínú rẹ̀ lè dùn kọ́mọ ẹ máa ṣàárẹ̀ lọ báyìí kó sì máa kú lọ kínú rẹ̀ máa dùn ká máa wá ní wọ́n wá lẹ́ lóko kó tún máa wo fídíò yẹn báwo làwọn bàbá ọmọ yẹn ṣe fẹ́ ronú kí ni ronú wọn sí Islam kí ni ronú wọn sí anabi kí ni ronú wọn sí Al-Qur'an kí ni ronú wọn sáwà mùsùlùmí Olúwa Ọlọ́run dákun ibi tá a bá kù sí Ọlọ́run bá wa tún bẹ̀ ṣe o Ọlọ́run bá wa tún bẹ̀ ṣe o àwọn òbí ọmọ náà Ọlọ́run bá wa rọ́ wọn lójú bá wa ṣíjú àánú wò fún wọn Olúwa Ọlọ́run dákun bá wa gba ìdájọ́ òdodo fún àwọn ọmọ náà gbogbo ẹni tó kópa ńbẹ̀ bọ́wọ́ ìjọba bá tẹ̀ bọ́wọ́ ìjọba ò bá tẹ̀ má jẹ́ ó lọ lọ́fẹ̀ẹ́ láyé yìí má jẹ́ ó lọ lọ́fẹ̀ẹ́ nírọ̀lẹ́ ayé má jẹ́ ó lọ lọ́fẹ̀ẹ́ láàárọ̀ má jẹ́ ó lọ lọ́fẹ̀ẹ́ lọ́sàn-án má jẹ́ ó lọ lọ́fẹ̀ẹ́ torí pé wọ́n pa nípa zulmen nípa tàbòsí àti nípa tiwọ̀ ọ̀daràn látara pé àti gbà pé gbogbo nta bá ti ṣe kéèyàn tó wá mú ìṣáná dání kó máa fi ṣe fáàrí pé àti pa ìṣáná tóun fi ṣáná sí lára rèé ẹ wò bọ́kọ̀ àwọn mùsùlùmí ṣe balẹ̀ tó láyé ń ṣẹran bí Ọlọ́run dákun ṣíjú àánú wa o ṣe dáadáa fún wa o gbogbo àwọn ẹni Ọlọ́run gbogbo wa tá wà lórí programme Ọlọ́run bá wa ṣe dáadáa fún wa àtẹni tó faramọ́ ń tà sọ àtẹni tí ò faramọ́ Ọlọ́run bá wa ṣíjú àánú o eléyìí náà àwa náà kàn fi wá kásáré fi dá sí pé ìsìláàmù kò faramọ́ o kò sì sínú ìsìláàmù o ìsìláàmù yìí ṣẹ̀sìn apàyàn o gbogbo òrònú apàyàn tí wọ́n kó síbẹ̀ ọwọ́ àwọn àáfàá kan nínú àwọn àáfàá ilẹ̀ Lárúbáwá tó jẹ́ sí pé àṣà wọn àti ìṣe wọn náà ni wọ́n kó ọbẹ̀ Ọlọ́run dákun mọ́ ṣe lè láṣẹ mọ́ fẹ́ni kankan wa mọ́ sì ṣe lágbọ́mọ fún wa Ọlọ́run dákun gbogbo wa tá a ti ṣàdúà fáwa náà tá a ń bá yín sọ̀rọ̀ àwa náà àmọ́ tán a sì pé tán Ọlọ́run nìkan lọ́ba tó pé Ọlọ́run kó ṣàánú àwa náà kó sì gbàdúrà tiyín náà má jẹ́ kọ́rọ̀ tiyín náà dàrú lọ́lá la ilaha illallah kọ́lọ̀ ń ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ àìmọye àwọn ọ̀rọ̀ táwa náà máa ń sọ tó jẹ́ ọ̀rọ̀ tí ò da sáàrin ara wa mùsùlùmí ìfúnra wa tọ́lọ́wọ́n bá sì mójú kúrò fún wa ọba alámójú kúrò náà
ọlọ́run ní inna Allaha yuhibbu tawwabin ọlọ́run fẹ́ràn àwọn tí wọ́n bá ń ronú kúwàdà wa yuhibbul mutatahhirin ó sì fẹ́ràn àwọn tí wọ́n bá ń ṣe mímọ́ nínú ọkàn àti nínú ara ọlọ́run ò fẹ́ràn tí ń bá ń ṣe bàjẹ́ wa idha qila lahum la tufsidu fil ardi bọ́n ti tún wá ń ṣe iná tẹ́ bá ní ẹ má ṣe bàjẹ́ lórílẹ̀ mọ́ qalu innama nahnu muslihun wọ́n tún mọ̀ sọ pé à ń tún ayé ṣe ní súnà là ń polongo ọlọ́run kó paná adébọ̀rẹ́ kó gbé ẹ̀dá ṣé iná súnà lélẹ̀ ṣé iná súnà rẹ̀ iná kèfèrí rẹ̀ ìwà àwọn káfìrí kànẹ́bí tó dé rẹ̀ ìwà àwọn aláìmọ̀kan kí islam tó dé rẹ̀ pé bẹ́ẹ̀ nìkan bá ti ṣe kíní kan pípa iná ni kákan ṣáàpá ká ẹ̀mí kó mọ̀ jọ wá lójú obìnrin ó ti wá jó obìnrin tọ́lọ́run fálù púpọ̀ tí islam gan bàbá rẹ̀ ọlọ́run dákun foríjì wa o gbogbo ẹ̀yin àfáwà tájọ wà bàbá wa àfáwà rẹ̀ jù wà lọ́la ọlọ́run ní